أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله. Alhamdulillah. Bí kéèsì ṣe lọ lé ní àtúngbọ̀ a ní ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ a gbọ́ lẹ́nu lọ́ọ̀yà náà ní kúmọ́ tẹ́ bá ti ń wọlé ẹ má bá mi share program ẹ má bá mi share rẹ̀ Insha Allah al-Karim ẹ má bá mi share rẹ̀ ẹ má bínú lọ́ọ̀yà wa mo fẹ́ káwọn yẹn wọlé díẹ̀ ni Insha Allah ọ̀ya ẹ má share rẹ̀ ẹ má share rẹ̀ ẹ má share rẹ̀ ẹnu wọn ni a kì í ṣe ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹnu lọ́ọ̀yà wa náà ni a ti gbọ́ ní ti ń lọ ẹnu lọ́ọ̀yà wa láti gbọ́n tó yẹ mọ́ ṣí ààrẹ tẹ́ bá ti ń wọlé ẹ máa ṣe salamu alaikum Insha Allah al-Karim ọ̀yà máa ṣí ààrẹ Insha Allah ó yá ẹ ṣí àkíní ìkápọ̀ àti ju 50 lọ ẹ máa ṣí ààrẹ Insha Allah al-Karim ẹ̀yin ní ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ o kéèsì tó ní sẹ́wọ̀n pé kéèsì mi ni Tani Olohun wá ṣe lénìí kéèsì tèmi tó ṣe ẹ wá gbọ́ bó ṣe lọ ó yẹ ṣí ààrẹ tẹ́ ẹ bá ṣí ààrẹ káwọn èèyàn pọ̀ mi ò ní tí interview lọ́ọ̀yà wa Insha Allah al-Karim ó yá ẹ ṣeun gan tá a bá ti lé 100 pẹ̀lú ògo Ọlọ́run a ti wà ní 87 báyìí ó yá ṣí ààrẹ a ti wà ní 89 Insha Allah tá a bá ti lé 100 ni màá tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ lọ́yà US mama àti gbogbo tíìmù wọn Insha Allah lọ́yà Jimba náà bẹ́ńbí lọ́yà Ibrahim Ọ̀dẹ́dẹ́lé àwọn náà bẹ́ńbí báyìí àyè wọn gbàgbé orúkọ Abdulwahab àwọn náà bẹ́ńbí Insha Allah èmi ò ní pè yín bẹ́ẹ̀ o kí wọ́n mọ̀ wá gbé mi kọ́tọ́rìtì mọ̀ wá gbé mi Insha Allah. Assalamu alaikum sir. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah a rí pé ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé níwòye àná interview yín ní orí channel wa ìlànà lórí Sheikh Sakama online TV pẹ̀lú bàbá wa Láòtí media Insha Allah lánàá náà la interview yín bí kéèsì kan ni ẹ ṣe lánàá a tún rí pé ẹ ń ṣe mi lé ní ṣé ìkankan náà ni méjèèjì ní sà. nǹkan kan náà kọ́ torí pé n tí kóòtù tàná sọ náà nìyẹn pé kéèsì tó wà níwájú àwọn ó yàtọ̀ sí ti eléyìí ni kóòtù ti tàná fi ní pé àwọn lágbára láti gbọ́ kéèsì tó wà níwájú àwọn so eléyìí magistrate court leléyìí upper area court ní tàná so àmọ́ tọ́kàn wá ṣẹlẹ̀ lónìí ni pé issue bẹ́ẹ̀lì rẹ̀ ni wọ́n gbé àwọn ti fáìlì application fún bẹ́ẹ̀lì Tani Olohun ṣé orally náà ni àbí orally kọ́ wọ́n formally wọ́n fáìlì paper fún ni gẹ́gẹ́ bí law since o de pé commissioner of police ni ó pe ẹjọ́ prosecutor commissioner of police kí ni ránkẹ̀ náà supo àbí supo Nasiru náà ni òun ló ń handle rẹ̀ ẹnu tí àwa lawyers ti àwọn jàmáà mùsùlùmí ọkàn ṣe ni pé àwọn kan máa assist rẹ̀ àwọn kan mi tó yẹ kó wí tí ọba tí rántí wí àwọn sáré sọ fún àbí ká kọ́lẹ̀ fún pé gbélé yìí náà ọ̀yà sáìtì lọ́ọ̀ yìí ẹnu tá a rí sẹ́nu kóòtù kan lè rí àwa ni kóòtù lè gbọ́ wa nírú ti tòní náà ló jẹ́ pé òun nìkan ló sọ̀rọ̀ ó sì takò dáadáa tó dùn má wa gan kò tí ì yẹ kí kóòtù ọ sọ ọ́ lẹ̀ at this stage ní ṣókí. ṣé lọ́ọ̀yà yìí náà ṣé ìlú kan ni wọ́n ti lọ gbé wọn wá ní àbí lọ́ọ̀yà lọ́rin náà tún ni tó ń gbé nínú Ìlọrin náà ni lọ́ọ̀yà òun náà. Ìlọrin náà ló ń gbé. ó lẹ́yìn lọ́ọ̀yà lọ́rin ṣe wá rí bá wọn tó jẹ́ wípé ẹ̀yẹ sọ nǹkan nù bẹ́ẹ̀ bá tilẹ̀ fẹ́ náà ni. ẹ̀bùn Ọlọ́run ni. Alhamdulillah. ẹ̀bùn Ọlọ́run ni ẹ̀sà Ọlọ́run ni. tọ́ ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní wípé kí ni àbábọ̀ béèlì rẹ̀ mo fẹ́ kí gbogbo àwọn kóòtù tún sọ di ijọ́ mẹ́jọ 19 fún ruling so ruling ni ruling lórí béèlì pé ṣé àwọn ò fún ní béèlì àbáwọn ní fún 19 ní kóòtù lóhùn ọ̀sọ̀ yẹn àmọ́ títí di 19 yẹn yóò sì wà níbẹ̀ títí di 20 tí kóòtù tàná ní àpadà wá yóò sì wà níbẹ̀. lọ ẹni pé fún àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bọ̀ wá ó yá káwé ṣe Yorùbá ìdákẹ́bà bí fún wa ní few minutes pẹ̀lú òyìnbó. Okay, we greet all our viewers, and I am speaking on behalf of my colleagues, my engine rooms. My name is US Imam. What happened today
is at the magistrate court, which is different from that court of yesterday. At the magistrate court, an application for the bail of Tani Olohun has been filed. So the application was slated for today for hearing, which has just been concluded now. So the court has heard the application, but as it is the law, we the lawyers that are representing the Muslim Ummah are in court. But the practice, the law is that when a case filed by the Commissioner of Police, we can only be seen by the court, we cannot be heard. So the representative, the lawyer representing the Commissioner of Police, argued against the bail. And he argued to our own satisfaction. He has proved his metal to us. So as a result of this, the court has adjourned for the ruling on the issue of bail till 19th of September, which is next week, Tuesday. So, once again, your name, sir? I am US Imam. Thank you, sir. Thank you. Thank you very much. Alhamdulillah Rabbil Alamin. Lawyer Ibrahim Odedele, inshallah, ọ̀kan lára àwọn Muslim lawyer ní Ìlọrin ni wọ́n. Mo fẹ́ kẹ́yin náà bá wa sọ kẹ́límọ̀ kan àbí méjì lórí ọ̀rọ̀ yìí àti wípé ìmọ̀ràn wo lẹ ní fún ẹni tí ó bá ṣerú ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan ọkùnrin tí a torí rẹ̀ wá yìí. Ẹ ṣé gan, a dúpẹ́ púpọ̀. Gẹ́gẹ́ bí àwọn ọ̀gá wa wọ́n ti sọ̀rọ̀, àwọn ọ̀gá wa US Imam, àwọn ni wọ́n lead wa níbi kéèsì Tani Olohun àtèyí tí a ń ṣe níbí àtèyí tí a ń ṣe ní upper area court. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wíìn náà, ń bí báyìí kan lè farahàn ni gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tó ń sọ̀pọ́ọ̀tì pé ká mú Tani Olohun kó lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fọ́lọ́run bóyá Ọlọ́run á lè foríjì torí pé ọba aláàánú lọ́lọ́run. So kì í ṣe pé a lè wí nǹkan kan, but a lè mọ tipping ní àwọn point tó bá yẹ kí prosecution sọ àti má sọ yìí gbé yìí wá má ti gbé yìí wá káwa náà kàn máa guide ẹ̀ báyẹn to the right path. So gẹ́gẹ́ bí ìmọ̀ràn ó ní pé fún gbogbo àwọn mùsùlùmí akíra wa kú eríire lójú ọ̀nà tá a bára wa yìí kọ́lọ́n kó mọ̀ mú wa kó ń bẹ̀ láéláé. Ìsìláàmù ẹ̀sìn tó rọrùn púpọ̀ ní ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó ti gbé òfin bá ṣe máa lò gbésí ayé wa látọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí manual táwọn olóyìnbó náà máa ń ṣe sí gbogbo electronics àti gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe pé báyìí lẹ ṣe lè máa lò ó tẹ́ bá fẹ́ kó tọ́jọ́, báyìí lẹ ṣe lè máa lò ó tẹ́ bá fẹ́ ṣòfò owó yín lára nǹkan tẹ́ rà yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làlùkùránì jẹ́ fún wa. A sì fẹ́ kí àwọn mùsùlùmí ká mọ̀ ní bàbàrà ká sì mọ̀ gẹ́gẹ́ bí ojú ọ̀nà tí Ọlọ́run fún ìran míì àyàfi mùsùlùmí nìkan lọ́run fi dá lọ́lá. Ó ti fún wa pé gbogbo tá a bá sọ inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula ba'da al-isti'adha wal basmala. Ẹ̀rí ó ní ojú ríran wa tá a fi ríran ká sọ ká mọ̀rún tá a mọ̀ rí ká mọ̀rún tá a mọ̀ wò níran ọkàn wa tá a mọ̀ fi ronú ká sọ ká mọ̀rún tá a mọ̀ rò bẹ́ẹ̀ ní bọ́kàn bá ti bàjẹ́ gbogbo ara yòókù náà bàjẹ́ ọkàn Tani Olohun ló bàjẹ́ ni gbogbo nǹkan fi ń bàjẹ́ fún báyìí. So bí mùsùlùmí bá ń bẹ kó dúró tọ́ Ọlọ́run dáadáa ká sì máa ń tá a bá máa fi etí wa gbọ́ ká má gbọ́gbọ́kúgbọ́. Ó fi hàn pé tá a bá rírí kúrí tá a gbọ́gbọ́kúgbọ́ a ní máa sọ̀sọ́kúsọ. So ìsọkúsọ iná ló gbé débi tó dé yìí. So káà mùsùlùmí ká sọ ahọ́n wa Ọlọ́run bá ló sọ wa lára kó ń bẹ̀ a sì dúpẹ́ pé a ti ń lò ó sì ń jẹ́ fún wa Ọlọ́run mọ́sàájú máa jẹ́ fún wa sí bákan náà nípasẹ̀ ká fi òfin ká fi ẹsẹ̀ òfin ká fi tọ gbogbo tó bá ń ṣẹlẹ̀ mùsùlùmí lọ́lọ́run fi dá lọ́lá àìsàn oníjàgídíjàgan o àìsàn ìsapààyàn gẹ́gẹ́ bí àwọn ọ̀tá Islam bí wọ́n ti ń táàgì wa lénìí àìsàn oníjàgídíjàgan àti ìsapààyàn iná ló jẹ́ ká máa fẹ́ sí àmọ́ tírú eléyìí bá ṣẹlẹ̀ nílẹ̀ ibòmíì amọ̀rú tó lè ti tẹ̀yìn ẹ̀ jábọ́ ó dẹ̀ ní tó ṣe tí ò tó báyìí there was one Deborah àmọ́ tó ti tẹ̀yìn ẹ̀ jábọ́ so ẹ̀yìn òkú là ń fárí so ń pàṣẹ pé mùsùlùmí ń lo ìlànà tọ́lọ́run bá gbé fún wa iná ni a fi ń ṣe gbogbo ẹ̀ ní létòlétò àti lẹ́sọ̀lẹ́sọ̀ báyìí adúpẹ́ jọ́sà adúpẹ́ ilẹ̀ ṣeun. àbárakọ́lá anábì lọ́dọ̀ Ọlọ́run a máa lọ sí ọ̀dọ̀ bàbá Bàrígà ká lọ gbọ́. ẹ má ṣe kankan o yóò bá ń bàbá jèkú kó tó láwo sẹ́yìn tó máa gbọ́n. nǹkan tí mo sọ fún yín nìyẹn ṣètìlẹ àwọn tí ẹ rí yẹn àwọn lọ́lọ́ ń kó sí abẹ́ àwọn mọ̀lẹ́bí àwọn ènìyàn ló ń fi wọ́n ní ọkàn balẹ̀ nítorí tí wọ́n fẹ́ lò wọ́n fún wọ́n ti lé ẹnìkan lánàá ó níbi tó wà lẹ́ni o. wọ́n lu ẹnìkan lánàá. ó níbi tó wà lẹ́ni
wọ́n lu ẹnìkan lánàá ó níbi tó wà lẹ́nìí tó bá yá náà bọ̀ tí wọ́n rí òun náà ti wá eléyìí náà tó dúró ọmọ Yorùbá ọmọ ṣe gbá kan ni lọ́tún rò pé ẹ jẹ́ ká tún kó sábẹ́ eléyìí náà ẹgẹ́ ti bẹ́ẹ̀ náà but àmọ́ Ìlọrin kọjá ní tí wọ́n ń ṣe yẹn mo fi ọba tó dá mi mo fi ṣe ẹlẹ́rìí Ìlọrin kọ́lọ́ bá mú kó nu Nàìjíríà kó ṣe Nàìjíríà mo fi gbogbo ẹnu ni mo fi sọ kọ́lọ́ bá mú kó nínú Nàìjíríà tẹ bá rò pé ẹkọ̀ fẹ́ yọ Ìlọrin yẹn pé ó yá o Ìlọrin o àtẹ̀fẹ́jọ́ tó jẹ́ bẹ́ẹ̀ mọ̀ wàláhì ó pọ́sibú kó bá sí Nàìjíríà mọ́ kì í ṣe kékeré ibi tàdé ń bìlìfù pé ẹ fẹ́ dojú kọ yẹn ibẹ̀ gangan ní ibẹ̀ gangan ibẹ̀ àánú Ọlọ́run láàárín látara bẹ̀ sí Nàìjíríà ibẹ̀ gangan ní transformer ti bàrí tí Nàìjíríà àṣírí mo sọ fún yín yẹn àṣírí iná Nàìjíríà tálùbáríkà tó fi dàbẹ̀ ní pé kò sí irú kankan ní Áfíríkà tó fi kú aláfíríkà ibi tó wà nìyẹn bọ́tọ̀ lè rí bẹ́ẹ̀ o ipa sọ dùn ẹni wọ́n pọ̀ ẹjẹ́ ti bẹ́ẹ̀ yẹn but kọ́ lọ bèrè gbogbo òtàn nítorí ó níbi ó ní nǹkan tó fi tẹ ìlú oníkálukú dúró ẹjẹ́ ti bẹ́ẹ̀ sí àmọ́ tó fi tẹ bíi ètò lágbára ni ẹ jẹ́ kọ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi Nàìjíríà ẹ fi lọ́rí lẹ̀. alhamdulilayi baba Bariga ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ kàn ṣàdúrà fún Ìlọrin ẹ kàn ṣàdúrà. Ìlọrin gangan àdúrà tó ṣe gangan ní Ìlọrin àdúrà tí bá kọ́ jí ní ayé mi láyé tí bá rántí pé ọmọ Ìlọrin ni mí ẹ̀mí mi á dẹ̀ balẹ̀ ìgbẹ́ mo kọ̀ rántí pé ọmọ Ìlọrin ni mí o Ìlọrin ló ti bí mi o Ìlọrin ni wọ́n ti bí bàbá mi Ìlọrin ló ti bí ìyá mi èmi gangan wọn wá ṣe mistake lọ bí mi síbòmí wọ́n tún bí mi sí Ìlọrin kò ságbára kan tí bàbá Bariga ń lo bàbá Bariga ò súpà jù kankan lọ Ìlọrin gangan ní súpà ẹ̀ ẹ wá ní kí wá lajúlẹ̀ kò possible now ẹ̀jẹ̀ ti bẹ̀ kò possible bọ́ ní kálukú ẹ jẹ́ ká gbẹ́jẹ́ fún orí ẹ fi Ìlọrin ẹ fi sílẹ̀ àwa tá a jẹ́ ọmọ Ìlọrin là ń sọ fún yín pé ẹ fi wá lẹ̀ ẹ fi wá sílẹ̀ Ìlọrin ilẹ̀ Yorùbá ní ilẹ̀ ẹ̀rọ tápà ní ẹ fi wá lẹ̀ àwa ń gbé pẹ̀lú rọrùn àwọn ò fẹ́ ń jà bọ́ọ̀tẹ̀ ń dó pé ẹ fẹ́ jà tó bá dẹ̀ fẹ́ jà omi ìbò fẹ́ bọ́lọ̀ ń jà nìyẹn nítorí pọ́lọ̀ ló ṣe Ìlọrin bó ṣe ṣe yìí àwa tàdé ń gbé bẹ́ẹ̀ à kọ̀ǹpléènì ṣebí tí tẹ́tẹ́dúná tí èmi rò pé tí ìlú kan tó bá fẹ́ di pé ó fẹ́ fa wàhálà ṣèbáwọn aráàlú ló máa dìde yìí pé òkè ìkan tó ń wà lùwàyò àfẹ́ mọ́sẹ̀ láwọn apẹ àwọn èèyàn pé dákọ̀ ìgbà wà ẹjọ́ gbogbo ìlú tó ti gbàjọba láyé ṣebí mọ̀ sí gbogbo àwọn aráàlú ni ọmọ ìlú ni ó ṣe máa wá jẹ́ ìkan tí mo fẹ́ kí gbogbo èèyàn kẹwù nìyẹn ẹ mọ gbogbo àwọn tó ń wọ bí ìsìn àwọn ará àtàrí wọn iṣẹ́ ọmọ Ìlọrin èyí tó bá wọ pé ọmọ Ìlọrin ẹ jẹ́ kó jáde síta wọ́n kàn sọ pé ọmọ Ìlọrin ni mí o káde mọ̀ pé báyìí ni ó ti tán a máa mọ̀ pé bóyá ara ní nìyẹn ẹ fi bẹ̀yẹn lẹ̀ nínú tọ́lọ̀ fi ṣàánú Nàìjíríà tí gbogbo ordinary people bá mọ̀ gbogbo àwọn ìjọba bá mọ̀ pé ibi tọ́lọ̀ fi ṣàánú Nàìjíríà nìyẹn o ẹ̀dẹ̀ má tí wọ́n ti kùtì ẹ má tí wọ́n ti kùtì o Ìlọrin bíi àánú Ọlọ́run ní fún Nàìjíríà o gbogbo òwò tó fẹ́ bá gbégbékúgbé wá táì Ìlọrin ló ń pè bí o sọ́ra ẹ̀. wọ́n ní àdásà fi àmọ̀rí náà àṣà máa lè ṣàmìlú rọ́ọ̀dù. àjẹmọ́ ìgbà yìí tí ẹ̀ ń gbọ́ wa bàbá Bariga láti gbóhùn ẹ̀. alhamdulilayi rabbil alamin inshallah almarkasi inshallah alkarim inshallah assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum assalam warahmatullahi wabarakatuh. baba almarkasi aki ọlọ́mọ sábà wa kí. àmín Allah. ìbéèrè tí mi kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé mo gbọ́ tí ẹ sọ̀rọ̀ kan fírí lórí prógráàmù yín níjọ́ wo ni nípa àfàwà Shakirudeen ọ̀kan lọ́mọ
tẹ́ ẹ sọ nípa wọn pé ẹ sọ àwọn èèyàn kan àtiṣẹ́ tó ti ṣe fún Ìlọrin wọn á fẹ́ kí èmi náà ti sọ lórí program mo fẹ́ kí ayé gbọ́ tẹ́ ẹ sọ yẹn ní ṣókí láàrin ìṣẹ́jú márùn kó tẹ̀ mọ́tò ìṣẹ́jú márùn. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run kó bá ṣèkẹ́ṣèkẹ́ fún Ànábì wa Muhammad, gbogbo ilé àwọn àlùfáà wa tí a máa ń tọrọ fún láwọn ẹni rí, Ọlọ́run kó bá kẹ́ wọn, Ọlọ́run kó bá gẹ̀ wọ́n, wala la ilaha illallah. Ìlú Ìlọrin Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, gbogbo àtàsẹ́kùn bẹ́ẹ̀ náà Ọlọ́run má jẹ́ kí á bàjẹ́. Àfáà wa Ṣákírù Ọ̀kanlọ́mọ àtàwọn tí wọ́n rí bẹ́ẹ̀ níjọ́ tí wàhálà nítorí pé àlèmọ̀ èèyàn rí o, níjọ́ tí ṣòro bá bá yín òun náà látọ̀ máa mọ èèyàn rí, níjọ́ tí dààmú bá dé náà lá máa mọ èèyàn rí. Àmọ́jọ́ tí wọ́n àtàkì Ìlọrin lórí mídíà yìí nínú àwọn tí wọ́n dìde tinú tìta níjọ́ náà lọ́hùn tí kì í sọmọ Ìlọrin òun náà ni àfáà wa Ṣákírù Ọ̀kanlọ́mọ wà ní emir kọ́lọ́nkọ́ sábà sàlékún dáadáa fún wala la ilaha illallah. Àmọ́ tí ó bà wá nínú jẹ́ ní ọ̀rọ̀ tèmi gbọ́, èmi nìkan tó fi ní ó bà wá nínú jẹ́, gbogbo àwa tá a gbọ́ òun náà ló jẹ́ ó bà wá nínú jẹ́. èyí wá ń fẹ̀mí tọrọ fún wọn kọ́lọ́mọjọ́ ọ̀rọ̀ wọn orí bẹ́ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní la tu'jabu bi amalin ahadi hatta tanzuru. Ànábì ní ẹ máa ń sèmọ̀ pẹ̀lú iṣẹ́ tẹ́nìkan bá ń sin ní ìsìn o, ó dìgbà tẹ́ bá wo bo ní ọ̀la ń di sẹ́yìn sí gbẹ̀yìn sẹ́ni àtibọ̀tán sẹ́ òun ni àtibọ̀tán òun ni mò ń tọrọ. Ọ̀rọ̀ tá a bá sọ yẹn lágbára gan, kọ́dà gbogbo báwọn kan bá ṣe lè wù kọ́ sẹ́ tó nílọrin set understand kọ́ máa fi ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo kò bá máa fi àtàkì gbogbo èèyàn. Ọ̀sẹ̀ mi náà torí pé ó fi allocation tí ọ̀dà kan lé àfa wa set understand gbogbo kálukú wa náà ta sì jọ márkàsì náà làjọ ń ṣe láàrin ara, kọ́dà bọ́ bá jẹ́ pé mi àti wọn àní àlákọ̀ kan tí ó jingiri, àwọn tí wọ́n jọ lálàkọ̀ láàrin ara wọn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tí èèyàn bá fi dákọ̀ lé àfa rẹ̀ pé Sheikh Adam set understand Sheikh Adam tí wọ́n ti dákọ̀ òun ó ti kó billions ọmọ kéwú ó ti kó pọ̀ set understand billions ọmọ kéwú ó ti kó pọ̀ bí kẹ́nìkan lóhun ọmọ Ìlọrin kan sẹ́ ẹnìkan kẹ́ wá fi ebu èèyàn kan ṣoṣo kẹ́ wá fi kó gbogbo èèyàn tányányán kò yẹ kó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni tó dé Mẹ́kà tí wọ́n kó bá tà Mẹ́kà yìí àti wọ́n máa ń jalè ń bẹ̀ kò sí ọmọ láwọn aráàlú rẹ̀ náà ṣe yé ọ̀rọ̀ yẹn ní àfa wa Ṣákírù Ọ̀kanlọ́mọ ni tó sọ tí ọ̀rọ̀ yẹn ọ̀dà tányányán aláì kí wọ́n ṣàtúnṣe ọ̀rọ̀ náà yẹn àwọn ará Ìlọrin yẹn fọwọ́ alhamdulilayi gbogbo tí ń jẹ́ ọmọ Ìlọrin ní halali ọmọ Ìlọrin tẹ bá bá ìwà tí ọ̀dà lára rẹ̀ ọmọ àlè Ìlọrin ní kì í ṣe ọmọ Ìlọrin. àwọn Mẹ́kà tí ẹ ṣeun gan ẹ já padà sọ́dọ̀ ẹ já padà sí ọ̀dọ̀ bíbọ́ ká tó dọ́dọ̀ àfàwọn àgbà jagun fẹ́dọ̀ bàbá nígbà tí ó wá rí báyìí ẹ mọ̀ pé àwọn kan ń bẹ Waju wa Ọ̀kanlọ́mọ ó dùn mọ́ mi ẹlòmíì bẹ bẹ́ẹ̀ nìkan bá wùwà burú fún un kò ní rántí àkọ́kọ́ tó ti kọ́kọ́ ṣe abẹ́gẹ́tì ẹ gbé dáadáa wọn ẹ wá ní ẹ fi pè wọ́n ní àkíyèsí ni o ìmọ̀ràn ó lẹ́wàá gbà fún gbogbo àwọn tó jáde pé àwọn lè ṣe ọmọ Ìlọrin àmọ́ wọ́n láníyàn pé kí ní táwọn Ìlọrin fà yìí kì í ṣèjẹbi ìsìláàmù ni ẹnìkan sẹ́ndì fídíò kan sí mi ní sẹ́ndì sáfà àṣàkámà wọn sùnmọ́ pé wọ́n ṣe program lé lérí ní Kòròdú lánàá wọ́n pe àdúgbò yẹn ní Ìgbògbò wọ́n wá ní wọ́n kàn ṣàdédé wọ́n ní wọ́n gbòòrò ń bẹ̀ lónìí wọ́n wá gbogbo bẹ̀ wọ́n wá tí wọ́n wá jẹgba lọ́wọ́ wọ́n bá tí wọ́n ráwé yẹn wá nà wọ́n ẹni wọ́n wá ní irú tí kò sí Ìlọrin wọ́n wá ń wò pé ó ṣe lè jásí pé Ìlọrin nìkan ní irú rẹ̀ ò sí kẹ́mi tábà Bàbáríkà sọ lẹ́ẹ̀kan pé wọ́n ní mísàn kì í ṣe nǹkan yẹn ní bẹ́ẹ̀ irú ẹni yẹn mi mọ́rí láyé àwọn kan wà mẹ́rin ṣe Ìlọrin àmọ́ wọ́n ti rí i pé ibi tọ́rọ̀ yìí ń lọ wọ́n fẹ́ ba rẹ́kọ́ọ̀dù ẹ̀yìn ọmọ yìí Ìlọrin pé ìlú tí ò léegun tí ò lóró abẹ́gẹ́tì ẹ̀sìn léegun bẹ̀ abẹ́gẹ́tì gbogbo kíni yẹn wá fẹ́ ba kíni yẹn àwọn kí wá sí Ìlọrin bẹ́ẹ̀ wọ́n wá kún Ìlọrin bí irú wọn ni àfàwọn àgbà mufti Yorùbá land tí wọ́n wá ní ìjọ ní Alhaji wa Yusuf níwò Alhaji wa Yusuf Adépọ̀jù wọ́n wá Alhaji wa Akéwàgbà Gòdì gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n wá ìmọ̀ràn olè bá ní fún wọn. ìyàwó ìmọ̀ràn sẹ́rí tí ń ṣẹlẹ̀ ní Ìlọrin kì í ṣe ọ̀rọ̀ Ìlọrin nìkan o ọ̀rọ̀ ìsìláàmù ni o kódà ẹni tí kì í sọmọ Ìlọrin tí ò gbé èdè Ìlọrin tó bá ti gbọ́ pé ọ̀rọ̀ ìsìláàmù ni wọ́n ń jà fún Ìlọrin ó ti di ọmọ Ìlọrin. sẹ́rí kíní kan ni mo fẹ́ kí kálukú wa kálọ̀ lè kó dànù kó nínú ẹ̀mí òun ni ẹ jẹ́ ká gbé kéta dànù ẹ jẹ́ ká gbé kẹ́ni mọ́ni ẹ jẹ́ á gbé dànù ẹ jẹ́ á gbé sáwọn nìkan ni ẹ jẹ́ ká gbé dànù. ìlú kọ̀ọ̀kan lọ́lọ́run máa ń mọ bó ti ṣètò wọn bó ṣe parí iṣẹ́ wọn ló jẹ́ kí n sọ ń jò ní pé ìlú tẹ́rítà wà yí gbogbo èèyàn ló kó mára àfẹni tó bá yọra rẹ̀ kó mbẹ́ tó o bá ti jẹ́ mùsùlùmí tó o bá ti wà ńlọrin o ti dọ́mọ Ìlọrin
tó bá ti jẹ́ mùsùlùmí tó bá ti wà ní Ìlọrin ó ti dọmọ Ìlọrin tó bá ti jẹ́ mùsùlùmí tó já àfà tó bá ti wà ńlọrin ó ti di chief imam àìmọye ẹni tí kì í sọmọ Ìlọrin tí ń fọwọ́ lálẹ́ ńlú yìí ju ọmọ ìlú gan lọ látara kíni látara ẹ̀sìn. ìmọ̀ràn tá a ní fún gbogbo wa náà ni pé bí Ọlọ́run ti ní kálukú wa ká dó tira wa nígbà tí ọ̀rọ̀ ẹ̀sìn délẹ̀ yìí ẹ dákun gbogbo ibi tá a bá ti rí àwùjọ ìsìláàmù láyé bẹ́ẹ̀ náà lọ da ká máa dó tì wọ́n ká gbà pé innamal mu'minuna ikhwa ọmọ ìyá kan náà ní gbogbo wa o. Àmín. ẹ jẹ́ adarí sọ́dọ̀ àfa àwọn àgbà Sheikh wa mo fẹ́ kí a ṣe lọ́dọ̀ bàbá wa Yasin mo fẹ́ kí wọ́n ṣe àdúrà ní fún àwọn tí wọ́n ṣe Ìlọrin tí wọ́n sì dúró nídùú wípé àti àlè tí wọ́n dúró nídùú wípé n tó kan Ìlọrin yìí gbogbo mùsùlùmí ayé òun ló kàn. Bàbá wa Sheikh Abdulrahman Yasin ẹ ṣàdúrà fún àwọn tí wọ́n dúró digbídigbí ní ṣókí inshallah torí pé ọjọ́ ti lọ. A'udhu billahi bismillahir rahmanir rahim alhamdulillah rabbil alamin. Àdúrà tí ń ṣe àdúrà tí ò ní pọ̀ ní bàbá àgbàgbọ́mà wọ́n máa sọ gbólóhùn kan wọ́n ní di àwùká ìsọ́lùkà wá ìsọ́lùkà dùáwùká. Àdúrà rẹ iná ni ìwà rẹ náà làdúrà ní tẹ́yàn bá ṣe ní ó gbà. Gbogbo àwọn tí wọ́n dúró pé Ìlọrin ò ní bàjẹ́ tí wọ́n dúró pé ìsìlámù ò ní bàjẹ́ gbogbo nǹkan tí wọ́n náà ò ní bàjẹ́ kì í sọ máa lọ́rin nìkan ló dúró gbogbo ẹni tó jẹ́ sí ìsìlámù ló dúró pé eléyìí tí wọ́n fẹ́ ṣe yìí wọ́n fẹ́ fi tako ìsìlámù ní ọ̀rẹ́ ìtako gbogbo ẹni tó dúró wọ́n fẹ́ láti rí Ògo Ìlọrin òfìdérí Májídù Sábàb òfìdérí rọ́bítọ̀ òfìdérí CMO òfìdérí Council of Ulama òfìdérí gbogbo àwọn àfáàfà IDPU àti Emirates gbogbo àwọn míì tá àdéhùn tó jẹ́ gbẹ́ pé ojú òní tiwa pẹ̀lú ojú òní tẹnì kọ̀ọ̀kan nígbà tó a fi sọ fún àwọn èèyàn wa pé ẹ máa ráwọn fóònù kan tí wọ́n sọ pé wọ́n lù wọ́n lẹ̀ wọ́n lóko ẹ má jẹ́ àṣẹ́gbè láwọn èèyàn wa o àwọn náà ni wọ́n ẹ pé irọ́ wọn pọ̀ wọ́n ń parọ́ ni tó bá ti ní ẹnìkan lù àwọn ẹni wọn mẹ́ni tó lù wọ́n wá tó bá lẹ́nìkan lẹ̀ àwọn lóko kún mẹ́ni tó lẹ̀ wọ́n lóko wá wọ́n ń fẹ́ yí òun parọ́ ni wọ́n náà ká tó gun ọ̀kadà wọ́n ń so lè àwọn náà ni wọ́n kóra wọn wá tí wọ́n ń pariwo lè lera wọn lérí tó bá yẹ kó wá ní òdodo ẹni wọn mẹ́ni wá kárí irọ́ lájọ ọ̀sán ti bẹ̀rẹ̀ kéèsì ẹ̀ ìpẹ́rọ́ náà ni irọ́ tó ṣe wọ́n ní síkọ́rítì wọn ò ṣe mẹ́ni tó ṣe bẹ́ẹ̀ torí ẹ̀yin mùsùlùmí méjì àtúntàkàrọ̀ àmọ́ ẹni tó bá jẹ́ pé ń ṣe inú ọmọ mùsùlùmí kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ìsìláàmù ẹ̀ ṣe jàgídíjàgan àyè sí ìparọ́ ẹ̀ mọ̀jẹ̀ káwa náà ọjà àwọn onírọ́ àwọn tá a mọ̀ lónírọ́ làwọn ti bí kásàlámù tá a ké fà kan bẹ́ẹ̀ mi ṣe máa ṣe gbogbo ẹni tó bá nílùú yọ parẹ́ òun ni ó parẹ́ ẹni tó bá lẹ́sìn ìsìláàmù ó parẹ́ òun ni ó parẹ́ kò sẹ́sìn kan tó jẹ́ ẹ̀sìn ìpìlẹ̀ ìsìláàmù lẹ̀sìn àkọ́kọ́ tó fi rà níbi Adam alamta kefa wàhálà kò bùkà bíi ẹsẹ̀ àbílfì alámúyẹ jáde kéda fi dẹ́lẹ̀ wàgídà alẹ́ tẹ́ra tẹ̀mí bí jára tẹ̀bí sèjì fọjà aláwọn ẹja filulẹ̀ subahana rabbika. Alhamdulilayi rabbil alamin gbogbo jama mùsùlùmí jákèjádò gbogbo àgbáńlá ayé ẹ má jẹ́ ká tanra wa ká má tanra wa Islam wàláyì téèyàn bá mọ Islam dáadáa you will automatically become a lawyer. tó bá tún wá kéwú ó tún wá gba another rank nínú lọ́yà tó bá tún wá lọ study law lọ́yà rẹ̀ ó kọjá ẹgbẹ́ rẹ̀ yòókù ká má tanra wa Ìlọrin àwọn lọ́yà wa jìnnà. nǹkan tẹ́mi máa ń gbọ́ tẹ́lẹ̀ ni wípé náà ni tí mo wá rí lónìí yìí jẹ́ kí n mọ̀ wípé ọ̀rọ̀ offensive wà available àṣetí lọ́yà bá jìnnà dénú yóò dá bẹ́lẹ̀ application yóò dànù ká má tanra wa ní táwọn lọ́yà yìí ṣe lé ní ó jẹ́ ní tó jọyàn lójú o wàláhì sumabillahi alazim nínú òfin náà ní tí àwọn òfin tí wọ́n mú wá wípé wọ́n lè fi gba bẹ́ẹ̀lì ẹ̀ àwọn òfin náà ni lọ́yà tiwa náà mú wá tí fi ń tako bẹ́ẹ̀lì ẹ̀ tí adájọ́ fi wò ó pé ẹ̀ gbọ́ bí tọ́rọ̀ dé yìí a fẹ́ sún kéèsì yìí torí pé ó lágbára púpọ̀ àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀kúnrẹ́rẹ́ bí ọ̀rọ̀ kóòtù ṣe lọ ẹ pàdé wa lálẹ́ ní aago 9 bá a ṣe máa ń pàdé àfilẹ̀ ìdágbére fún wa fún àsìkò yìí náà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.